wo debate ẹ̀yin àtàwọn àfáà oyè yín ẹ̀yin àtàwọn àfáà yẹn gangan but ibi táwọn bíi ti bókù sùn yẹn èmi náà lọ lé kéwúrí o gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ó jẹ́ bóyá ọmọ kékeré lèmi fi lọ lé kéwú ni ó really rí ẹ̀ sí mi gan nǹkan tó ṣẹlẹ̀ pé everything ló wà nù Quran but torí pé èdè táwọn èèyàn fi ń ka Quran yẹn èdè yẹn kò yá àwọn èèyàn ẹlòmíì kan kà tí n bá ti jáde báyìí o káwọn Fúlàní kan mú òun kan bẹ́ òun lórí nǹkan tó ń kà nìyẹn ní èdè Lárúbáwá tẹ́ ẹ bá ti mú ẹ pa àwọn tó bá fẹsẹ̀ ẹjọ́ tó yọ lọ ms bàbá ẹjọ́ ṣé ànábì bókù sùn lóòótọ́ ni. ó bókù sùn ṣe bó ọmọ àkà ẹgbẹ́ sókè àwọn ẹjọ́ àwọn àfáà tán wá ń bá yín jiyàn ń kọ́ nísìnyí ẹ jẹ́ káwọn náà sọ bí. ọkọ wá sókè ọ̀hún káwọn àfáà yẹn máa bọ̀ wọ́n tó bẹ́ẹ̀. nígbà tí wàá fẹ́ sẹ́ńjì ọkọ mi báyìí mi ò já fíìsì mọ́ o. Ọpẹ́yẹmí mọ̀ ń jẹ́ báyìí Ọpẹ́yẹmí Àjàgbé ọmọ olókùn dẹ. Congratulations. Àwọn Lárúbáwá yìí gan-an irọ́ wọn pọ̀ gan-an ní ká kírun wákàtí 5 lójúmọ́ ká kírun láàárọ̀ ká kírun lọ́sàn ká kírun láago 4 ká kírun láago 7. ta ló ṣe gidi lára ms yes Àkànbí. kan tó ka Quran kan bá ka bánu bí ṣe gbókù sùn yẹn tán ṣe àwọn kó sàló náà ka síkúlẹ̀ aláwọ̀ kan ní sàlókà níjọ́ òní yẹn. jẹ́njẹ́ yẹn máa gbé fídíò yẹn jáde máa wẹ̀rẹ̀ máa gbé ẹ̀ wájú yẹn. sàló báwo ní bọ́dì. Mo wà okay bàbá mi. That's good. Very important. Okay. God bless you, sir. Ó yá àwọn àfáà tán bá wọn ms bàbá jiyàn káwọn náà tiẹ̀ fún àwọn àwa náà lóhùn kọ́ fi defend Islam. Torí bí Islam ṣe wà ní ìsìn ó ti ń tojú sẹ́mi gan ní ìsìn. Èmi gan mi ò ṣẹ̀sìn Islam mọ́ báyìí o torí pé mo ti fẹ́ mọ support àwọn ms bàbá báyìí. Torí pé mo ti rí pé Islam na scam. Tí n bá sọ nǹkan táwọn àwọn àfáà gan ti gbà lọ́wọ́ tèmi gan bí mo ṣe wà yìí screen record wó kàn balẹ̀ jẹ́ ni. But mi ò ní sọ mi ò ní tú àṣírí anybody. Ẹjọ́ ẹ tẹ́lẹ̀ sọ bí tánà bí ti bókù sùn fún mi. Adeleke ẹ̀ka narrated by Ibn Abbas. Ibn Abbas ń ṣàlàyé pé Muhammadu put on her my shirt so that she may wear the clothes of heaven. Muhammadu sì bọ́ṣọ rẹ̀ ó wọ̀ fún pé arábìnrin á lè wọ̀ gẹ́gẹ́ bí aṣọ àlùjọ náà lọ́run. And I slept with her in her coffin. Muhammadu ní òun sì fa tan arábìnrin òun kó itọ́ sí ọwọ́ òun sì fa sí lábẹ́ òun sì ń fún pàpà súpé òun kò bá sùn fún òkú. So that I may lessen. Ó wà nù àdìs àá fún yín nọ́mbà. Kí wọ́n ló dé táwọn náà tún kí wọ́n nù àdìs tó lè remove ẹ̀ ní. Ó ṣọ́kẹ́. Kàtọ́ sàlù ẹjẹ́ kàtọ́ ẹni sọ. Ẹ gbà mí. Ẹjẹ́ kàtọ́ ó ní pé. Ànábì mi bókù sókè. And then Ànábì wọn mọ̀. Mo ṣe kó jẹ́ tó. Ó yá. Ẹ má bínú. And then I slept with her in her coffin so that I may lessen the pressure of the grave. Muhammadu lòun wá fa itan òkú yìí, òun kó itọ́ sí ọwọ́, òun wá fa sí lábẹ́, òun wá ń bá sùn, wá ń yọ̀ wọlé, òun á lè bá dẹ ìyà nínú isà òkú. She was the best of Allah's creature to me after Abu Talib. Muhammadu lẹ́yìn Abu Talib, ó ní obìnrin Fatima òkú yìí, ó lóun ló tún dáa jù tí nǹkan tá láàdá. The prophet was talking about Fatima, the mother of Ali. Muhammadu ń sọ Fatima tó jẹ́ ìyá Ali tó ń bá sùn lọ́wọ́. Demetrius explained, only the Arabic word here used for slept is istajat. Wọ́n wá lo àlàyé láfikún, wọ́n ní èdè Lárúbáwá kéèyàn fa itọ́ sọ́wọ́ kó fa sí abẹ́ kó wá máa fún kó máa yọ̀ wọlé, wọ́n lòun ní ìsájà. And it is often mean to lay down to have smecks. Wọ́n ló túmọ̀ sí pé kéèyàn máa fún tààtà pàpà súpé kó máa kó ìbásùn fún. Nínú àdìsí náà. Yes, Muhammad bokusun, ó bokusun. Kò wà illegal nínú Islam. In fact, tẹ́ bá wo àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin, mo sọ pé ma find the reference. Ó ní pé ẹ lè bá òkú yẹn sùn tí ara ẹ̀ ò bá ti tutù. For example, bóyá 6 hours. She get so 6 hours tó bá ti kú. Aláwọn Mùsùlùmí kan náà wà níbi tẹ́mi àtàfà mi máa ń lọ ńgbà kan sẹ́ ms bàbá àtolówó Èkó. Ibi tẹ́mi àtàfà mi máa ń lọ ní 2015. Sọ̀rọ̀ àti gbọ́yìn, ẹ jẹ́ ká sọ̀rọ̀. Alele. Àríbi tá a máa ń lọ 2015 àwọn Ìsìlámù kan wà tó yẹ pé wọn kì í ṣe tànà bí Muhammad. Mo ti gbàgbé orúkọ àwọn Ìsìlámù yẹn. Àwọn Ìsìlámù yẹn mo fẹ́ rántí orúkọ wọn kì í ṣe Ansarudeen, wọn kì í ṣe Nasfati. Orúkọ wọn wà ní branch lógún parí Ìbàdàn. Àwọn àfáà yẹn àwọn Mùsùlùmí ni wọn ò bọ̀ tí wọ́n ṣe tànà bí Muhammad.
wọ́n láwọn ò gba tànàbí mọ̀ọ́mọ́ mo ti gbàgbé ọkọ wọn àwọn èèyàn lè rán mi létí comment section bẹ́ẹ̀ kì í ṣe sí àwọn ti gbàgbé ọkọ wọn wọ́n ní branch nìbàdàn wọ́n ní branch lẹ́fíwẹ̀ dáadáa àwọn náà wọ́n ní wọ́n lórúkọ tó lọ fà gan bọ̀ wọ́n gba tànàbí mọ̀ọ́mọ́ wọ́n ló kúrò lánàbí mọ̀ọ́mọ́ so sẹ́rẹ̀ wà ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìnkú sáfà kankan tó lè dìfẹ́ǹdì pé ànábì òbókù sùn kó má sáfà kankan tó lè wá bí kó wá dìfẹ́ǹdì pé ànábì òbókù sùn kó má sáfà ọlọ́run kan tó lè wá bí pé ànábì òbókù sùn ẹ̀dẹ̀ ń gérí àwọn èèyàn ẹ̀ ń gérí principal sáwọn èèyàn wà ní mo sọ pé Islam gan ló rán wọn ní ìsinyìí ṣé bíbi tí Islam pọ̀ sí jù náà ti ń pààyàn ní ìsìn kí ló yẹ tán pààyàn kú kí ló yẹ tán lọ ń kóyàn lọ́yọ̀ọ́ ṣé ìgbà tí bàbá aláàfin yẹn kú tán náà tó lè máa kóyàn lọ́yọ̀ọ́ ibi tí àwọn ọba bá ti jẹ́ kírísítẹ́nì ni wọ́n ti lọ máa ń pààyàn ó dà pọ̀ ba Ọ̀yọ́ yẹn kírísítẹ́nì ọba Ògbómọ̀ṣọ́ yẹn náà mò ń gbọ́ pé ní kírísítẹ́nì so wọ́n fẹ́ fi ẹ̀sìn Islam yẹn èmi gan mo lè wà ní òṣèṣin Islam mọ́ onígbà táwọn bí n bókù sùn bẹ́ẹ̀ bá bókù sùn Canada gan ẹ̀ máa dúró ẹ̀wọ̀n tí ó lọ ni èmi gan mi ò Muhammadu bọ́mọdé sùn ó bọ́mọ 9 years sùn. àwọn 9 years láì ṣe rapist. Aisha ìyálà ya Aisha tó ń pariwo 9 years lànà bí bá sùn náà. Ara ó ju náà ó jà náà bí lọ ṣé kárídá jà náà bí lọ. Ànábì láìkí sugar mama. No, Aisha. Wọ́n máa ń sọ ìyálà ya àwọn Aisha. Ìyá yín Aisha ọmọ ọdún mẹ́fà ní 6 years ó dẹ̀ ń bá sùn ní 9 years. Báyé ọmọ ẹ jẹ́ ọmọ yóò rọ́mọ bí. Aisha rọ́mọ bí. Ẹjọ́ ó dàpẹ́ àfáàní peacemaker bí àwọn fẹ́ sọ̀rọ̀ bí lóhun lédè ní àfáàní wọn fẹ́ lè jẹ́ kó sọ̀rọ̀ wọ́n fẹ́ ní nǹkan tó Big Salo gbogbo nǹkan tí MS bàbá sọ yìí tí kò bá sáfà kankan tó lè wá dìfẹ́ǹdì mo ti fi Islam lẹ̀ lónìí. Big Salo ẹ mọ nǹkan tẹ́ máa ṣe fún wa ẹ rọra rọra mute family mi kúrò ní Islam ilé ìtura kọ́ sí Ìbàdàn màá ní kí dáàdì mi lọ gbógun síbẹ̀. Ẹ kalẹ̀ pé tó. Ẹ lọ gbógun síbẹ̀ kẹ́ ẹ máa bọ̀gùn ẹ má dáàdì bínú mi máa bọ̀gùn. Big Salo ẹ já ṣe báyìí mo fẹ́ kọ́ mọ́sálásí tẹ́lẹ̀ yìí nǹkan mọ́sálásí mọ̀ wẹ́ MS ẹ má kọ́ mọ́sálásí o ẹ lọ fowó yín ṣe. mo fẹ́ kọ́ mọ́sálásí sẹ́ mo ní ẹ má kọ́ brainwashing facility ni. kí n má kọ́ mọ́sálásí. ẹ má kọ́ ẹ lọ fowó yẹn bẹ́tà àwọn ọmọ yín àwọn fámìlì yẹn jọ ẹ lọ lọ sí holiday. Ànábì bọ́ọ̀kù súnkẹ̀ ẹ wá gbóhùn sókè. ó jalè gan. Ànábì tó jalè. ó jalè gan. Ànábì jalè kẹ. ó lè ọ̀gára ọlọ́ṣà ni náà. ms gbé sí ẹjẹ́ àká bó ṣe jà. ọjà mọ fẹ àyàmọ́tẹ́gẹ sáré kabi tó ti bá ọmọ ọdún mẹ́sàn-án. Ànábì jalè kẹ. Okay, so ìyá ńlá yín Aisha ṣé mọ̀ pé gbogbo ìgbàlẹ̀ máa ń sọ pé ìyá ńlá yín àṣọmọ kékeré ní gẹ́ọ̀ yẹn so Aisha sọ nínú Sahih al-Bukhari number 5134 ó ní pé that the prophet married her when she was 6 years old. Muhammadu fẹ́ Aisha ọmọ kékeré nígbà tó wà lọ́mọ ọdún mẹ́fà. Ànábì máa fojú mi jẹ́ o. Ọmọ kékeré pín ní sí. Ọmọ ọdún mẹ́fà ló lọ fi Ànábì Muhammad ọmọ ọdún mẹ́fà Ànábì. Ànábì ó ṣe yìí tán wá àwọn dẹ̀ ló ti fẹ́ láti kékeré pé ìgbà tó dàgbà ló ṣẹ̀ṣẹ̀ ń do. Ó ti o kékeré ló ti bá sùn Ànábì kékeré ṣòfò náà ló ti bá sùn. aláwa ìfẹ́ gbé sókè. tó bá yẹ pé lóòótọ́ ló bá ọmọ ọdún mẹ́rin sùn ìyá Ọlọ́run ó jí ọ o tó bá jẹ́ lóòótọ́ ni o. Inú náà ti lákùn ló wà báyìí ó ń jóná lọ́wọ́. Ó yá Big Salo ẹ máa gbọ́ ẹ relax ẹ calm down ẹ máa gbọ́ ó ní pé òun ló ń sọ Aisha ló ń sọ̀rọ̀ fúnra rẹ̀ ó ní pé the prophet married her when she was 6 years old. Aisha ní Muhammadu fẹ́ òun nígbà tó ń wá lọ́mọ ọdún mẹ́fà ọmọ kékeré pín ní sí. And he consummated the marriage when she was 9 years old. Yépa ó ní Muhammadu dẹ̀ fa ìtàn òun ó mú orí Ìlọrin ó fa sí òun lábẹ́ nígbà tó ń wá lọ́mọ ọdún mẹ́sàn-án ó dẹ̀ ń fi tipátipá bá òun sùn ó balẹ̀ ọmọ òun jẹ́ ó fokún ńlá fàdí òun ya. Big Salo nínú Islam ẹ lè bá ọmọ kékeré tí kò ti ṣe nǹkan oṣù ẹ lè fẹ́ ẹ lè bá sùn ẹ dẹ̀ lè tọ́láàkẹ́ ẹ lè divorce ẹ ó wà nínú Quran. So gbogbo nǹkan tá n try láti point out nìyí ẹ lè bá sùn ẹ lè kọ sílẹ̀ Quran 65:4 ẹ lọ kà. Ẹ tún kà fún mi ẹ jọ. Kà fún mi. Muhammadu ti jalè náà. ó yẹ ẹ̀jẹ̀ kan ọmọ àlòjù everything. ẹja balance 65 Muhammadu jalè só gbébọn ni àbí. Kò sí ohun tí ò gbé. Ọ̀rọ̀ àgbà mi. Ànábì jalè kẹ. Ànábì jalè. Gbogbo ogun tí wọ́n ló jà yẹn irọ́ ni ìdígun jalè ni. Tí ẹ ju tábìlì lọ. So gbogbo ogun t'Ànábì jà yẹn gbogbo ogun Mẹ́kà. Ibo ta ló bá jagun. 83 wars t'Ànábì jà 80 of them òun ló lọ tọ́ wọn òun ló lọ bá wọn.
bàbá adigunjalè ogun Abu Sufyanu 80 ni àbí gbogbo ẹ̀kọ́ ni. mo sákùn lè àti kí ló 84 tí mi ò mọ gbogbo nǹkan yìí. Ó yẹ kẹ́ ti dúró nílé ẹ̀yin àfọ́ Ọlọ́run tẹ́ wà níbi bí ṣé kò sẹ́ni tó lè gbèjà nábì ni. àfa àlá ò kì í ṣe Ọlọ́run sàlò ṣìgìdì lálá. Allah akiba Ọlọ́run. So Big Salo